Mrs. Modúpẹ́ Elizabeth Edward ẹ kú ayẹyẹ oríkádún ọjọ́ ìbí tòní torí pé ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún bíbó lóríire dúpẹ́ bí báwọn gbọ́wọ́ ọjọ́ kò léèwọ̀ kankan torí pé àwọn ènìyàn kò tó tá a bá ń sọ nípa ààbò lórí èèyàn. Mrs. Modúpẹ́ Elizabeth Edward ẹ kú ayẹyẹ oríkádún ọjọ́ ìbí tòní. Mrs. Modúpẹ́ Elizabeth Edward aya wọn ní Ìdó Ilé Èkìtì náà ni mò ń ké sí. Màmá Olúwa gbé mi ga, Màmá Olúwa Rótìmí, Màmá Olúwa fún mi kẹ́, Màmá Olúwa ṣeun, Màmá Olúwa bùn mi, Màmá Olúwa Bùkọ́lá mo kí ọ òní fòṣìlùgbà. Màmá olóríire máa rán kẹ̀tíkẹ̀tí máa dá gọ̀jọ́gọ̀jọ́ níwájú ọba aláṣẹ. Ẹ ti mẹ́ràn lódò ẹ ti pàgbọ̀nrín, ẹ ti rọ́jú àtúnbí yín lọ́mọ ẹ ò ní rẹ̀ dànù. A kí ọ kú oríire, màmá lọ́jọ́ ìbí tòní ò ní rámáyé, ẹ ò ní lùgbàdì àìsàn tẹ́bí tará tọmọ ẹ ò ní fòṣìlùgbà. Gbogbo January ní ọjọ́ kẹfà ló ń sọ nípa olóríire ẹ̀dá bẹ́ẹ̀ ráyé. Gbogbo ọmọ January ẹ lẹ̀ ń bẹ̀ yẹn. Ẹ jẹ́ àjọ máa kíra wa kú oríire oríkádún. Kọ́dún wa bá ń lékan kájọ máa fọpẹ́ fÓlúwa ọba. Gbogbo ọmọ January ẹ lẹ̀ ẹ ò ní fòṣìlùgbà. Màmá olóríire mo kí ọ lókèlókè ní tàṣà, lókèlókè lóṣù ń kọ́lé sí. Bá ààrẹ ni tó ní o mọ́ lo kádàrá òde ọ̀run tá a fi fún ọ yóò jẹ gbà. Bá a sì rẹ̀ nìkan àbùkù tó ní o má ṣe délẹ̀ kan ìlérí akánjú kú. Màmá olóríire máa sọ̀dí wùkẹ̀wùkẹ̀. Mo gbọ́ pé wọ́n lọ́mọ wọn ní mẹ̀sí ilé o. Ọmọ ọ̀tún wọn ní ọmọ àléèbá. Ìwọ lọmọ ògbárúgbójú ògùn láyà ńlé. Ọmọ ewé kan ni mo pè é gbé awé ló jẹ́ mi lójú ọlọ. Ọmọ atẹ́nijọ́wíjọ́ ọmọ onífẹ̀ máa yan fanda. Ẹ̀yin lọmọ ajímu tápà oògùn. Ìwọ lọmọ òní máa ṣoògùn ọ̀la máa ṣoògùn. Ẹ sọ fọlárúgbó olé kó parúgbó ẹ̀ mọ́. Ìmẹ̀sí òtóró tó bá dọ̀la ńlẹ̀ ọmọ ọ̀tún ọ̀ní Ifẹ̀. Ṣé bí wọ́n láyà wọn ní Ìdó Ilé Èkìtì? Èkìtì kété ọmọ onílé olókè méjì takọtabo lórí ara wọn. Ọmọ onílé olójú àpà, ọmọ wa ọmọ ẹkùn, ọmọ oyè, ọmọ kúkú dùkú ṣeré gẹ̀rúgẹ̀rú. Ọmọ ajáǹgbó ẹkùn ń yan ọ̀pọ̀ ogun a sì máa gúnmọ́ gàlégàlé. Ọmọ gódógódó àpá, ọmọ gódógódó àlà, ọmọ alágogo mẹ́mú, ọmọ onímẹ̀sí àjùgbàyè, ọmọ dúdú parí adé, ọmọ jíwàjíwà ilẹ̀kẹ̀, ọmọ olóríire ní dáńdé, ọmọ ajísùnwọ̀n, ọmọ ajíire ni, ọmọ ajífọjọ́ gbogbo dára bí egbin, ọmọ alúbàǹtẹ́, abẹ́já gbọ́ọ̀rọ̀. Mrs. Modúpẹ́ Elizabeth Edward lẹ́ ayé rẹ̀ adùn yùgbàyùgbà. Tọ́mọ abiyọ́ pé talẹ́ tó kọrin ewì sínú àwo. Atẹ́rìn ló lè mí ń jẹ́ Akẹ́yìndé lórúkọ èkejì tèmi. Èjì rẹ̀ ọ̀la Jésù akéwì ló ń wí pé orí wa ò ní burú ẹlẹ́dàá gbogbo wa ò ní gbàbọ̀dè.